èyí tó pè mí sí. làkọ́dí sọdákítà ó tọ́ ni o sọ. wàkúntà fáma àmínà. ẹni ó ṣe fọkànbalẹ̀ sí ni ọ parọ́ rí. wà á lọ kìtàdí iná. ọwọ́ introduce ẹ̀sìn kan o introduce ẹ̀sìn mi. kọ́dí àlè mùtúbíà. wọ́n fẹ́ kẹ́ ẹ̀yàn ọmọlé kéwú ẹsẹ̀ náà. ẹ dákun torí Ọlọ́run wọ́n fẹ́ kẹ́ ẹ pọ́lẹ̀ o. ẹ bá ń tẹ́sí ọ̀rọ̀ tí ń sọ yìí ẹ tẹ́sí orin tí ń kà yìí orin Abu Talib ni òun lọ́kọ́ ó sì ní lámìyà tó Abi Talib òun pọ̀ ó ní anabi ló fi gbogbo ẹ̀ kì. ẹ wá bá ń tẹ́sí orin tí ń wí wà àràdìtà dìínà ọwọ́ ní máa ti ẹ̀sìn kan wọ́n ní àlímùtù níyà ẹ̀sìn tó ní ń ṣe yìí mọ́ mà àlímùtù mọ́ gbà bí anahu wípé ẹ̀sìn tó gbé wáyé gbogbo ẹ̀sìn tí ń bẹ gbogbo òòṣà tí ń bẹ nù Káàbà àti gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ẹ̀sìn rẹ̀ yìí ni number first òun ló dé láti àmú òun ló gba first ẹ̀sìn rẹ̀ yìí máa dáa púpọ̀ o àkọ́kọ́ ntọ́kọ́kọ́ wí ní lásán ìmánì nù ó ti wọnú Islam. láwùlà ìmọ̀lá máa tó. farabalẹ̀ Abu Talibi kò kún kèfèrí. Abu Talibi ò kún kèfèrí. Abu Talibi gba Islam kó tó lọ. bẹ́ẹ̀ mo sọ fún ọmọ mi nínú Abu Talibi kìí ṣe kèfèrí wọ́n tó bá pè ń kèfèrí wọn tó fi ní kèfèrí ni. ìjọsọjú rẹ fẹ́ ní kalẹ̀ fọ́sà. abọ́sọ ọ̀rọ̀ kúfúrú kájáde mú ọ̀rọ̀ kúfúrú Abu Talibi wá àárín ọ̀rọ̀ kúfúrú ẹ̀mí gbogbo kútùbù súnà láyé kò sí ọ̀rọ̀ tí Abu Talibi ṣe tó sọ jáde tó jẹ́ ọ̀rọ̀ kúfúrú ọ̀rọ̀ tó sọ jáde ọ̀rọ̀ ìmánì ló sọ jáde ọ̀rọ̀ ìmánì náà rí aradita dina kọ́dí àlèmọ́tòbí ànàhó nínú káyìrì àdìyá nílíbàárì yàtì dínà. ẹ̀sìn tó mú wá nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ẹ̀sìn yìí ló dáa jù. láwùlà ìmọ̀lá máa tó. ọwọ́ ní láwùlà ìmọ̀lá tí kì í bá jẹ pé torí pé àwọn Kùrẹ́ṣì wọ́n bínú sí mi wọ́n máa bú mi. kìbárì sọ̀bàtà. àti pé wọ́n fàbúrú ṣe mí. làwàjádìtà ní èmi lọ bá kọ́kọ́ rí lákọ̀ọ́kọ́. sàmúhà ń bìrì kàbóbì iná. èmi lẹ́nu tó ọba kọ́kọ́ rí ìta gbangba tí ń sọ wípé wọ́n gbà. ó ti yé báwọn èmi ní mùbínà ló pè é bá gbé e jáde kí n introduce ẹ̀ ń ta wípé mo ti gbà o nítorí lo mùbínà òun ló fi mà wípé inú ti gbà àmọ́ torí àwọn Kùrẹ́ṣì ń bẹ̀rù wọn kó má pa ànábì tọ́ba yẹ kú lára wọn tẹ́ ẹ bọ́sọ́dọ̀ ànábì kò ní í mọ mítìnì wọn àti èrò wọn lérí ànábì kọ́ máa wà bá lójijì. Abu Talibi yìí ṣe kèfèrí. ó kú ní mùmínì ni. akramakumullah. bẹ́ẹ̀ni tọ́ba fẹ́ ma ọ̀rọ̀ Abu Talibi lọ́wọ́ tíra tí wọ́n ń pè ní ẹ̀yàn máa kéwú Muniyatu Raghib fi imani Abi Talib le Sheikh Muhammadu Ridha At-Tabusi lọ́wọ́ ọba imani Abu Talib bẹ́ẹ̀. tọ́lọ̀ lẹ́wọ̀ Bugiyatu Talib li imani Abi Talib lọ́wọ́ yìí lil alama kílẹ̀ máa pè Al-Barsanji tíra Imamu Sayuti ló gbé jáde amẹ́ni ó ní tíra náà ni Al-Allamatul Barsanji méjèèjì wọn tó tọ́lọ̀ lẹ́wọ̀ kan Abu Talib batalul Islam lọ́lẹ́wọ̀ yìí náà àtàwọn tíra bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa imanu Abi Talibi ò kún kèfèrí ibi ọba ti kún kèfèrí sọ fún wa. Sayyidina Ali tó ní bàbá rẹ̀ Ali ní ó ní mata abi mu'mina ó ní kánà abi mu'minan kánà abi mu'minan bàbá àwọn mu'minin ni ọmọ ló wí bẹ́ẹ̀ ó ní yakitumu imanahu makhafatan ala Bani Hashim ó ní ntọ́jú ó gbé imani rẹ̀ pamọ́ òun ni wípé ń bẹ̀rù àwọn Bani Hashim kí wọ́n má fa burú ṣe ó gbé e pamọ́ Islam sì wà ó wà ní kọ́ídà Islam kọ́ídà sẹ̀ríà wípé kéèyàn ó gbé imani pamọ́ níbi tí àwọn kèfèrí bá wà òun ni wọ́n ń pè ní tẹ̀kíyà. ọgbọ́ ayakumullah. àti mani ukuriya wa qalbuhu mutma'inna bil iman ẹni bá wà láàrin àwọn kèfèrí pé wọ́n pa ọ́n bẹ́ẹ̀ ń lu kèfèrí ìwọ nìkan ni mùsùlùmí ọwọ́ àlọ́ yọ mọ́sálásí ó kírun túláàsì ó ní kípẹ́ ó ní bá wọn ṣẹbọ àmójò kó rẹ ọmọ wò wọn ọmọ wa sin lọ́wọ́ rẹ nù tọrọ gbọ́dọ̀ gbé jáde síta ìwọ nìkan náà
títí tọ́lọ́run fi fi ẹ̀sìn rẹ̀ hàn bẹ́ẹ̀ nbẹnu kọ́ ìdá ìsìlámù tọ́lọ́run fa lu ẹ̀mí torí ànábì ni òjò lè gbé ìsìlámù jáde ọba ànábì ṣẹ̀sìn rẹ̀ àmọ́ kò lè gbé e jáde torí kí wọ́n má tún pa ànábì òun lọ́wọ́ ara ẹ̀sìn lọ́wọ́ débi tẹ̀sìn dé yìí ìjọ tó kú tí àdíjà náà kú ọjọ́ òun lànàbì máa kó òun ti wà nù pírọ́blẹ́mù tí rẹ̀ tọ́lọ́run fi padà ní jáde máa lọ Mádínà ẹni tí ń protect rẹ ló ti kú ibo ló ti wá bá Abu Talib nù náà atọ́láta àlànà wàjáde tàwó fi sọ wọnú náà ìwọ bá mẹ wàjáde tàwó fi ha ìjọ ti dénú náà rí ọba mẹ Abu Talib ò kì í ṣe kèfèrí bàbá tó bí ànábì ò kún kèfèrí ìyá tó bí ànábì Àmínà ò kún kèfèrí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mùmínì ni wọ́n màtú ala millatil hanifiyya orí mílà Ibrahima ni wọ́n kú lélérí àwọn ni wọ́n ń pè ní alul fatra amma Abu Talib ó ti bá ma mata ala millati hanifiyya bal mata ala islam àmọ́ àwọn bàbá àtìyá àwọn kú lórí mílà hanifiyya ti Ibrahim Abu Talib kú lérí islam gan. Insha Allah. àwọn àdìsí tí wọ́n gbé wá nípa Nábì ní òun rí Abu Talibi nínú dọ̀dọ̀ bínà náà àdìsí ń da'ifun walau kana fi kutubi sihah. Insha Allah. bàbá mi bẹ́ẹ̀ nù àwọn tíra zọ yìí bàbá wa nù sọ yìí ẹ̀yọ̀ ń kó mbẹ́ dọ̀ yìí fún nìyí. Ọlọ́lábíà tó. anabi ni Abu Talibi bẹ́ẹ̀ nù náà anabi ni inna abi wa abaka bin nar anabi ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ torí wọn ò ní wí bẹ́ẹ̀. Insha Allah. mọ ò ní wí bẹ́ẹ̀ bá ọba wí bẹ́ẹ̀ ọmọ kọ́mọ ni ọ̀nù kódà bí n bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò ní wí bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ ná ok ṣé bàbá rẹ̀ wù wá ná ó wù abúté eku ayé bẹ̀ kọ́ kò ní ìdí kó wí jáde kódà ó tún máa banújẹ́ ni fáàrí wo ni ń bẹ́ẹ̀ mi kọ́ mo ní à bàbá àwọn ló ṣe rí ibùjú lé yìí fáàrí dàfúrú ọmọ bẹ́ẹ̀ n ta Abu Talibi ṣe fún Ànábì Sallallahu alaihi wasallam. kí ló wá fẹ́ gbé Abu Talibi wọ̀ ná àlìjánnà ni ẹlẹ́ẹ̀kejì Abdul Muttalib tó jẹ́ bàbá Ànábì kìí ṣe kèfèrí bẹ́ẹ̀ni Hashimu tó bí Abdul Muttalib kìí ṣe kèfèrí Insha Allah. Abdul Munaf tó bí Hashim kìí ṣe kèfèrí Qusayy tó bí òun náà aljaddu rabi' fana Muhammad máa yẹ máa wáyé okùn gà àmọ́ jaddu rabi' òun kìí ṣe kèfèrí látìládùn Adam látò yà Ádámà títí tà Nábì fi jáde àwọn arahamu àti asilamu ti ń bá a bọ̀ wá ń bẹ̀ kò sí kèfèrí nu wa. Insha Allah. Abdul Muttalib lè bí ọmọ mi kún wọn jẹ́ kèfèrí bí àwọn Abu Lahabi àmúmu yìí ṣe kèfèrí bàbá tó wá bí Ànábì náà yìí ṣe kèfèrí àdìsí èyí wọn l'Ànábì ní lamu unkal yẹn fún ọ níyìn lamu unkal ó ní lamu asal unkal min asilabi tọhiri ila arahami tọhirati Ànábì níbi tí ń bá bọ̀ wá láti pilẹ̀ ó fi dé eré bàbá mi tí mo fi jáde àti di bàbá àti di ìyá láti pilẹ̀ èrè ọ̀rọ̀ mi yà yìí kò sí dọ̀tí ń bẹ mímá ni gbogbo ẹ̀ ńgbà tó lọ́n sì fẹ́ ròyìn àwọn kèfèrí ó ní innamal mushrikuna najasun àwọn mushrikun ẹ̀gbin ni wọn Ànábì sì ní àtọ̀ ẹ̀gbin ọ̀báwọn láti ilẹ̀ tó fi dérì òun yìí kò sí àtọ̀ kan tó mísì má ẹ̀gbin ń bẹ mímá ni gbogbo ẹ̀ kí lè yẹn òun sọ fún wa yín sọ fún wa wípé wọn yé ṣe kèfèrí ẹ̀rínú ni ẹ̀rínú. Insha Allah. lawla al-malamatu aw al-bari subatan lawajadtani samuha biza kamubina. ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ pé àtọ̀ kan bá dàpọ̀ ètò bá yẹ mú Ànábì tí bàbá rẹ̀ bá yẹ jẹ́ kèfèrí tí bàbá rẹ̀ jẹ́ kèfèrí tí bàbá rẹ̀ jẹ́ kèfèrí Ànábì ò ní jẹ́ tọ́hírù mọ́ ó lè jẹ́ mutọ̀hárù pẹ̀lú ìgbà tó dáyé lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ma kò ní jẹ́ tọ́hírù látọ̀ ọ̀hún torí àtọ̀ tí ó wà tọ́hírù bóò ni tí ó produce ó ṣe wà tọ́hírù ẹ̀rí tún un ó sì ń pe Ànábì ní àtọ́hírù àlìmútọ̀hárù kí ló dé tó fi ń pè bẹ́ẹ̀ torí wípé àwọn àtọ̀ ní má wá nífi ń jẹ́ tọ́hírù ìgbà tó òun náà dáyé Ọlọ́run tún ma àtọ̀ mi ń bẹ tí ó ma wá tó bá dáyé kò ní ma yọ lọ bí ẹgbẹ́ omi ń bẹ tí ó dọ̀tí wá tó bá dáyé yọ ẹsẹ̀ ma Ànábì wa ń jẹ́ tọ́hírù ọmọ ń bọ̀ wá àlìmútọ̀hárù tún wá dáyé àtúnmá ó ṣe wá ní bàbá rẹ̀ jẹ́ kèfèrí ṣé kèfèrí tọ́hírù bàbá rẹ̀ ó jẹ́ kèfèrí ṣé wọ́n tọ́hírù ni
ẹ̀rí nù ní bàbá jẹ́ni tí làákà yẹrẹ gbé ní tí mo wí. Insha Allah. ọ̀nà ìyẹ̀wò bàbá ní nǹkan tẹ̀ takò mí lórí èyí ń fi takò mí bàbá tí wọ́n fẹ́ takò mí yọ tọ́ irú kó nu ọkọ̀ ànábì